gbajúmọ̀ olórin fújì ni alhaji wasiu alabi ọ̀dẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder, ọmọ ìyàwó ànábì tàbí ọ̀gá ńlá fújì. Ó mà ti sọ̀rọ̀ ó ti dá sí ìjà tí ó ń lọ láàrin gbajúgbajà olórin fújì ni ìyún alhaji Táyé Àkàdé Adébísí, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Táyé Currency tàbí àpèsìn fújì àkọ́kọ́, àti ọmọ ẹ̀ nínú iṣẹ́ orin alhaji Ọpẹ́yẹmí Àkàbí, ẹni tí gbogbo ayé mọ̀ sí Ọpẹ́yẹmí Àrólé, tó jẹ́ àrólé Táyé Currency tó ti wá yí padà sí àrólé tó ti yá padà sí Ọpẹ́yẹmí Federal lásìkò yìí, tí Pasuma sì ti jẹ́ kó dìímọ̀ wípé òun kò sí nídìí àbòsí nítorí pé bàbá lòun jẹ́ nídìí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. ẹ rántí wípé láti ìgbà tí Táyé Currency tó ti dá dúró tó ń pè rẹ̀ ní àpèsìn fújì, Ọpẹ́yẹmí Àkàbí tó ti lọ sí Mẹ́kà tó ti di aláàjì, ó mà ní ó ń pe ara ẹ̀ ní Ọpẹ́yẹmí Àrólé, ìyẹn pé òun ni àrólé Táyé Currency. ọ̀pọ̀ ìgbà sì rèé bí Táyé Currency bá lọ ń kọrin níbikíbi, pàápàá nínú ìlú Ìbàdàn, Ọpẹ́yẹmí Àrólé ni yóò kọ́kọ́ kọrin kí ọ̀gá ẹ̀ tó dé. gbogbo ibikíbi tí Ọpẹ́yẹmí bá sì ti ń sọ̀rọ̀ ni ló máa ń jẹ́ kó di mọ̀ yìí pé Currency ni bàbá òun, gbogbo tóun bá sì dà láyé ọlọ́ọ̀lọ́run ọlá Táyé Currency ni. Ọpẹ́yẹmí Àrólé tí bàbá ẹ̀ náà jẹ́ èèyàn pàtàkì ní ìlú Ìbàdàn, kódà tó jẹ́ ẹni tó máa ń ṣàánú àwọn olórin lọ́pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn, jẹ́ kó di mímọ̀ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lásìkò tí ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wa wípé Currency gbìyànjú púpọ̀ nínú ayé òun ò sì lè gbàgbé ẹ̀, àti pé irọ́ ni pé kì í ṣàánú kì í sì ran àwọn èèyàn lọ́wọ́ nítorí pé ó ṣe dáadáa sóhun ní tòun. ṣùgbọ́n lójijì ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí ìlọ̀rọ̀ máa yí padà nígbà tí Ọpẹ́yẹmí Àrólé tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé òun ò jèrè lẹ́yìn Táyé Currency, tó sì yí orúkọ padà kúrò ní Ọpẹ́yẹmí Àrólé sí Ọpẹ́yẹmí Federal. yàtọ̀ sí léyìí, Ọpẹ́yẹmí Àrólé ó tó fi omijé ṣàlàyé wípé ní tójú òun rí lọ́dọ̀ Táyé Currency ẹnu òun ò lè ròyìn. ó ní kò sí ìtẹ̀síwájú kankan lọ́dọ̀ Táyé Currency, òun sì rí i pé bóun ṣe ń fi inú mímọ́ bá Táyé Currency lò, òun ò fi inú mímọ́ bá òun lò. bákan náà ìlọ Ọpẹ́yẹmí Àrólé tó lọ bá gbajúgbajà olórin fújì ìlú Ìbàdàn tí ràwẹ̀ ń tàn gidigidi lásìkò yìí, Alhaji Tíríàlà Mọ́gbọ́lágadé, ẹni tí ó gba ayé mọ̀ sí Tìrìlẹ́dà, tó ti bú tó ti yẹ̀yẹ́ nígbà tóun àti Táyé Currency ń jà. ó lọ bá a lọ́fíìsì ẹ̀ lágbègbè Olómi Academy tó sì bẹ̀ẹ́ táwọn méjèèjì jọ parí ìjà. lẹ́yìn ìgbà náà ló kéde pé òun náà ti di abí ọ̀gá ńlá o, òun ò sí lẹ́yìn Táyé Currency mọ́. látìgbà tọ́rọ̀ ẹ̀ ti ń ṣẹlẹ̀, ẹni táwọn èèyàn ń retí ọ̀rọ̀ ẹ̀ ní Alhaji Pasuma tó jẹ́ ọ̀gá àti bàbá fún Táyé Currency. ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹta nínú oṣù keje ni Pasuma sì sọ̀rọ̀ lásìkò tó lọ fún ayẹyẹ Champions Day, èyí tí ọ̀kan pàtàkì lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn, ẹni tó ń pè ní Mr Sport tó ṣagbátẹrù ẹ̀ nínú gbọ̀ngàn Bọ́ládì Event Hall tó wà ní ìlú Ìbàdàn. ẹni Pasuma ti sọ̀rọ̀ lásìkò tó ń bá Ọpẹ́yẹmí Àrólé sọ̀rọ̀ pẹ̀lú orin tí Ọpẹ́yẹmí Àrólé tó ń sunkún ló jẹ́ kó dì mọ̀ pé òun ò sí ní àbòsí o. ó ní gbogbo ohun tó bá ṣẹlẹ̀ kó lọ parí ìjà láàrin wọn àti Táyé Currency bàbá ẹ̀, nítorí pé bàbá lòun jẹ́ sí ìyẹn pé Currency tó jẹ́ bàbá ẹ̀ ọmọ ló jẹ́ fóun. Pasuma ní gbogbo ayé ló mọ̀ pé òun kì í ṣe alábòsí. onígbà tójú ogun lé Ọpẹ́yẹmí Àrólé dúró ti Táyé Currency, ó ní kí ló wá dé tó jẹ́ pé lásìkò yìí ni ìjà yóò máa ṣẹlẹ̀. ó lóun ò fẹ́ gbọ́ ìjà náà, ó ní gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ láàrin wọn kò yé òun, oníkànlá yé òun, ṣùgbọ́n ó ní ká má fìjà túkà kó lọ parí ìjà láàrin òun àti Táyé Currency bàbá ẹ̀. ṣùgbọ́n tí Pasuma wá jẹ́ kó dì mọ̀ pé kí gbogbo àwọn ẹbí ọ̀gá ńlá, ìyẹn àwọn olólùfẹ́ òun káàkiri ilẹ̀ Yorùbá, káàkiri Nàìjíríà àti gbogbo àgbáyé, oníkan tẹ́wọ́ gbọ́ Ọpẹ́yẹmí Àrólé gẹ́gẹ́ bí ọmọ tuntun nínú ẹbí ọ̀gá ńlá.